ọ̀rọ̀ kan jáde, Sheikh Sauban bun Adam al-Ilori Sheikh Sauban kọ́lọ̀ ń jọ kó bá wa ṣe dáadáa fún wọn. wọ́n sọ̀rọ̀ kan, àwa rí pọ́rọ̀ yẹn ó di tó ń tán gbà bí ẹni gba igba mínírà. ṣé ọ̀rọ̀ yẹn nǹkan kìlọ̀ fẹ́ ká mú bẹ́ẹ̀ tó sopọ̀ máwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. mo nọ́tìsì kinní kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó dàbí ìgbà tí Ọlọ́run tètè ń fi hàn àwọn èèyàn kan pé intanṣe yìí rìsọ́ọ̀tì ẹ̀rí o rìsọ́ọ̀tì ẹ̀rí o rìsọ́ọ̀tì ẹ̀rí o láì ti dà á kírọ̀ ó ń jọ bẹ́ẹ̀. sọ́dọ̀ àwọn invite àwọn náà ń bẹ torí mo ráwọn tó ń sọ wípé ibi tí wọ́n lọ yẹn prógráàmù yẹn wọ́n plan rẹ̀ láti máa fi ba àwọn personality kan jẹ́ ní rárá ẹjá kó sílẹ̀ bẹ̀yẹn. àwọn tó bá bí èèyàn téèyàn bá dáhùn ó ní kẹ́ máa sọ̀rọ̀ lé lórí ẹ̀rọ ìlà fẹ́ gbógun tì. àwọn kan náà kọ́ bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ lẹ́nu náà tó bá bí èèyàn wípé báyìí tó ní ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹniyẹn ò sọ̀rọ̀ lórí ẹniyẹn tó bá sì bí èèyàn pé lọ́nà tó ní iná ṣẹlẹ̀ ní pé kìíní kan ní pé nǹkan kan ẹniyẹn ní kẹ́ mú kìí ṣe ibi tán ti pè wọ́n. mo rò pé Sheikh Sauban tí wọ́n jábúrò bàbá wọ́n ní wọ́n bí wọ́n nípa ọ̀rọ̀ yẹn, mo sọ pé ọ̀rọ̀ yẹn rí ìṣe tó kan èmi kò kan wá ṣùgbọ́n bí kan wà bẹ́ẹ̀ tó kan àwa tí mi fẹ́ já sọ̀rọ̀ lórí kájọ gbé yẹ̀wò kájọ wo tábà ní ẹ lọ pé bí ti ń rí wá tánì bí ti ń rí náà wọ́n rà pé bí wọ́n nítàn àwọn bí wọ́n pa bí àwọn bàbá Sheikh Adam rahimahullahu ta'ala bí wọ́n ṣe fẹ́ ìyàwó náà wọ́n ń sọ̀rọ̀ lọ bí wọ́n ṣe fẹ́ ìyàwó àwọn bàbá tọ̀hún wọ́n sọ̀rọ̀ lọ bẹ̀. ìgbà tó wọ́n sọ̀rọ̀ yẹn bí wọ́n ṣe fẹ́ ìyàwó yẹn gẹ́gẹ́ tí wọ́n ní wọ́n ti bímọ méjì rí tẹ́lẹ̀ kó tó di pé Sheikh Adam fẹ́ wọn ó wà lórí social media mi kọ́ mo sọ ọ́ àwọn náà sọ pé Sheikh Adam gan ló pàtàn yẹn bí wọ́n ti bímọ méjì tẹ́lẹ̀ Sheikh Adam tó fẹ́ wọn. wọ́n wá ní bọ̀t ìbímọ méjì wọn yẹn kì í ṣe pé àwọn tán fẹ́ tán ti dára nù wípé Tòkunbọ̀ ni wọ́n grade 1 òun ni wọ́n nígbà tán fi fẹ́ wọn yẹn wọ́n sọ̀rọ̀ yẹn. àwọn yẹn wọ́n kọ́mẹ́ǹtì wọ́n sọ̀rọ̀ tí ò da sí Sheikh Sauban wọ́n sọ̀rọ̀ tí ò da pé ìyàwó bàbá rẹ̀ ló wá sọ wípé Tòkunbọ̀ ni ló wá sọ̀rọ̀ pé wọ́n ti bímọ méjì síbì kan irú ọ̀rọ̀ wo nìyẹn. sórí Sheikh Sauban tán sọ̀rọ̀ sí kọ́ ló kàn mí gbogbo mo sọ fún gbogbo tó bá ti ń sọ̀rọ̀ làwọn èèyàn sọ̀rọ̀ sí ìyẹn kọ́ ni problem tó ti yé ìyẹn kọ́ ni problem ṣùgbọ́n tó kè mí bẹ̀ gangan ni ọ̀rọ̀ tí Sheikh Sauban sọ àti reaction àwọn tó ń react ẹjọ́ o ẹdún àní ẹyẹ mọ̀ ṣàbòsí mọ́ àwọn ọ̀rọ̀ báyà kì í dá sí tẹ́lẹ̀ ṣùgbọ́n ìdí tí mo fi já mọ́ dá sí ni pé ká mọ̀ rán yín létí tẹ̀ ń ṣe nǹkan tẹ̀ ń ṣe ọjọ́ tí rìsọ́ọ̀tì rẹ̀ bá ti dé ẹgbà mọ́ra ẹ̀yin ò ti ṣe nǹkan tẹ́ nífẹ̀ẹ́ kí irú rẹ̀ ó ṣẹlẹ̀ sí yín àbòsí ló ń pè bẹ́ẹ̀. ìgbà tí bàbá kan sọ ìtàn al-Imam al-Bukhari kan sọ ìtàn àwọn àfáà mi wọn ni ẹlòmíì gbẹ ìṣèbá fọ́jú ni tá a bá sọ̀rọ̀ ń gbà yín kí lẹ sọ ni wọ́n ń sọ̀tàn ni ṣé kò fọ́ lójú lóòótọ́ àwọn wà ní ọ̀nà tó gbà gbé ọ̀rọ̀ afọ́jú nìyẹn kalẹ̀ yẹn ó jọ ẹni tó fẹ́ tàbùkù yẹn gẹ̀ẹ́ afọ́jú kí náà lò rí ẹni ṣèbí tàn ni èyí tí Sheikh Sauban sọ yìí ṣèbí tàn ni àbí tàn kọ́ ni.